sọ ní Facebook ẹ lọ wojú àlejò mi ẹ lọ wojú atọ́kùn ètò àwọn tí ó bá rí yín lójú ẹ lè mọ kọ ránṣẹ́ tàbí ìbéèrè ẹ sọ ní Facebook Dynasty 89.9 FM ẹ share rẹ̀ kó kan ibi tó yẹ kó kàn kí awuyewuye ó lè kúrò nílẹ̀ lórí gbogbo ohun tá a bá a mọ gbèrò láti mọ̀ torí a ti ń sọ a sì ti ń yàn wọ́n sì ń lo àǹfààní rédíò tí gbogbo àgbáyé ń gbọ́ láti clear ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ̀yin àti ìmáàmù Tọ́líà ẹ ti wà tipẹ́ àjọṣepọ̀ yín dán mọ́rán. Ọ̀rọ̀ nípa awuyewuye tó wáyé láàrin ìmáàmù Tọ́líà àti ọba Ṣọ̀ún ti lò Ògbómọ̀ṣọ́ ṣé ń gbẹ̀ jẹ́ máàmù ló jẹ́ gbèsẹ́yìn wọn àbí nítorí pé ọba Ṣọ̀ún jẹ́ kìrìsìtẹ́nì ní òjẹ́yìn ọ́fíìsì apá àtọ̀dọ̀ wọn. Èmi Daoud Ogogo lọ́kọ́ jẹ́ nọ́mbà 1 tọkọ bá Dr. Tọ́líà jà pé mo kọ́ fẹ́ wádìí pé àáfà yìí bú ọba àáfà máa ṣe wáàsí ni mo sì wádìí mo sì dìde lé mo lọ bá àwọn ọ̀tọ̀kùlú Basọ̀run Ògbómọ̀ṣọ́ ẹni tí ń jẹ́ ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹni tí ń jẹ́ Ajánásí Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìkànnì 5 nígun Ṣọ̀ún mo sì lọ Ògbómọ̀ṣọ́ ní 1, 2, 3 láti ṣèwádìí kí ni ìwádìí tí mo sì ṣe kí ni wọ́n ní ń ṣẹlẹ̀ kí lẹ́ni yìí ṣe wọ́n ní kì í sọ ọmọ àlè mo sì wádìí téèyàn bá sọ ọmọ àlè mo fẹ́ wádìí mo wá lọ inú ilé gangan ní family house gangan ẹ jẹ́ lọ béèrè tẹ́ máa lágbájá ìsọmọ inú ilé èèyàn sáré bàbá rẹ̀ dà ẹ̀gbọ́n dà àbúrò dà ìbéèrè lé o mo lọ Ògbómọ̀ṣọ́ ni o ẹ ti yín mọ kí fóònù mọ́lẹ̀. mo lọ bẹ̀ certificate primary school rẹ̀ dà wallahi mo rí ti secondary school dà mo rí kí ni ọmọ mọ̀lẹ́bí local government mo rí mo wá padà sọ́dọ̀ àti àní òní ní tí mo mọ̀ rírè ẹ̀yin ẹ fún mi lẹ́dà àti yín tẹ́ ẹ fi sọ pé kì í sara abẹ. tẹ́ ẹ fi pé kì í sara abẹ tí màá rí láàárọ̀ ọ̀la ló kù. wọ́n lè jí mú wa. mo lè rí tí mo bá rí láàárọ̀ ọ̀la o ìsìn náà ní pé Dr. Tọ́líà mọ̀ gbẹ ẹ̀tọ́ torí pé àwọn bàbá wa wọ́n lẹ́ni tó bá di ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mú ẹ̀tọ́ tí ò ní lọ́dọ̀ ẹ̀. àwọn àrídájú tẹ́ ẹ rí ló jẹ́ kẹ́ ẹ gbè lẹ́yìn Dr. Tọ́líà. ló jẹ́ dúró lórí òtítọ́. ń gbẹ̀ dúró lórí òtítọ́ ibo lẹ fi sí. ọgbọ́n onímọ̀ àbí sí. ẹ sáà ní latan. níbo lòótọ́ wà ẹ̀yìn ta lòótọ́ dúró sí. ẹyọ kan tèmi nínú. ẹ̀yìn ta lòótọ́ dúró sí. ní ọba ní àbẹ́yìn máàmù. lónìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí lọ́dọ̀ Dr. Tọ́líà ni. lẹ́wà. bẹ́ẹ̀ ni tààrà. ṣé n ló jẹ́ pé ńgbà tá a ṣe tọ̀bá ní chief imam ti ìlú Ọ̀yọ́ Dr. Tọ́líà tó ní controversial issue pẹ̀lú ọba tìlú wọn lẹ́ni ó wá ṣe wáàsí lọ́dọ̀ chief imam ti Ọ̀yọ́ pé bóyá wà lẹ́jọ́ tó ń ṣerú rẹ̀ náà lọ́jọ́ iwájú fọ́ba tọ̀yọ́ kọ́. Dr. Tọ́líà ó ti di ohun wáàsí gbogbo ibi tó kálukú ń pè káàkiri oníwàásí ìjọ náà tá a pè méjì ni Professor Aláró àti Dr. Tọ́líà ìgbìmọ̀ tó pe Dr. Tọ́líà èmi kàjálága ni a sì ní ìgbìmọ̀ tó 42 àjọ dámọ̀ràn láàrin ara wa pé ta láà pè tí ó wàá ṣe wàásù gbogbo ògbọ́n 42 ní àfẹnù kò sí Professor Aláró àti Dr. Tọ́líà. ẹ ti ẹnìkan kò jayín lè kanna pé sí òní dàbí pé ńgbà jẹ́ pé ìmáàmù ń bọ́ bá fa nǹkan lọ́dọ̀ tiẹ̀ ìmáàmù náà lẹ́ni wọ́n mọ̀ wá ṣe wá sí níbi tí ẹ̀rù onímọ̀ bá orí adé pé ìṣẹ́jú mi náà ti ń ṣe kínní àbí kò ní kankan ṣe. tí bẹ́ẹ̀ ni pé ìmáàmù tó bá múra kankan wípé òun ọ̀tà kó ọba àlú ìmáàmù tó bá múra kankan pé òun ọ̀tà kó ọba àlú fúnra Ọlọ́run ò ní wà lẹ́yìn rẹ̀ ìtì ń bẹ ńlẹ̀ yìí ṣe pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń bá ọba àlú jà ìtì ń bẹ ńlẹ̀ ní ìṣe ni pé ọba àná ló ti yan ìmáàmù
kìí ṣe pọ́ bá tọ̀gbọ́mọ̀ṣọ́ ọ̀sìn lọ yan ìmáàmù èèyàn sì bá sọ̀rọ̀ lẹ́ ok ara alé wọn ni kìí sọ ọmọ inú ilé àwọn nítọ́kàn ni pé ẹ̀mẹ́rìí wá lọ́tún ẹ̀mẹ́rìí wá lọ́sí ó sì wà ní kóòtù nígbà kóòtù bá sì dájọ́ iná làámọ̀ kìí ṣe wípé a mú wa níwà gbogbo wọn jà tó fi dùn ní àárọ̀ ní bá fẹ́ ṣe prógrámù ní Ògbómọ̀ṣọ́ ọba Ṣọ̀ún ni màá kọ́kọ́ ṣàdúrà fún kí n tó ṣe wàásù. ọ̀dà ojúkojú wákàtí kan náà àmọ̀rógo ọ̀dà ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ akitiyan yín gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí ó ṣàkóso ìgbàláwà ní Grand Imam ìlú Ọ̀yọ́ ó lágbára púpọ̀ torí ló bí ilé náà tá a fi bí kò sí kankan náà ọmọ ìgbìmọ̀ tàbí àfi tá a bá bí ìmáàmù gan fúnra wọn lókù ìmáàmù sì ti sọ fún wa ń jọ́ tá a bí wọ́n nírú ìbéèrè kan náà pé ìgbìmọ̀ ló gbé wá ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n bá ṣe ń torí àwọn ni pé ọmọ tuntun tá a bá ń wẹ̀ kọ̀mẹ́ntì ń wẹ̀ kò sì mọ́rú omi tí wọ́n fi wẹ̀ pé ṣùgbọ́n ká gbà á lórí àwọn pé gbogbo ohun tó bá wá láti bẹ̀ àwọn ni ó sì tẹ́ aráàlú lọ́rùn bí a bá ti ń ṣèjókòó àṣèlè àwọn kan mọ̀ náwó rẹ̀ àmọ̀ yọ owó kan lápò tá a mọ̀ ná àwọn kan mọ̀ wọlé àwọn kan pé owó kan tó sarajọ látàrí gbogbo kíní bíi 23 million 24 million bóyá kéékèèké gbọ̀n tí ò jẹ́ okun gẹ́gẹ́ Grand Imam lẹ́sà kó gbogbo ẹ̀ fún àbí ẹyọ gbèsè ń bẹ̀. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtìgbà àtàwọ̀ àti kòkò àti bàbá àsásùn gbogbo ẹ̀ pátá ẹni náírà kan àti sísì tí ò sí ọmọ ìgbìmọ̀ kankan tí ọmọ bí ó kódà àtúnná tó tún kù ní àjẹgbèsè. ngbà yẹn náà tó kù lọ á kù 23 million àbí 24 million. sẹ́ẹ̀rí gbogbo 23 million tẹ́ ẹ rí o àdúpẹ́ lọ́dọ̀. ṣé 23 ní àbí 24. gbogbo ẹ̀ pátápátá 23 million. 23 million. a ti wá bíi láti wá ṣàlàyé bí a ti ná àmọ́ 15 million ló wà lọ́dọ̀ ẹnìkan ẹ máa gbọ́ 15 million naira ló wà látọ̀dọ̀ ẹnìkan gbogbo owó tá a wá láàánú àti gbogbo ara màálù àṣegbá àṣàwò alága fìyílẹ̀ kíníkan fìyílẹ̀ kò sí kankan tí gbogbo òbímọ tí ọmọ bí kọ́bọ̀ àti náírà kan rẹ̀ ti lọ. a jẹ́ pé kò sí awuyewuye lórí rẹ̀. kò sí awuyewuye lórí rẹ̀. ó sì wù mí kí n gbóhùn èèyàn méjì ṣùgbọ́n tí mo káyàn lára ni pé ń gbọ́ ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí bá wà ńlẹ̀ tẹ́nì kó fi wákàtí kan ṣàdúrà. ṣùgbọ́n ẹ béèrè ìbéèrè kan lórí ọ̀rọ̀ tí mo sọ pé ọ̀rọ̀ Agro Rangers. bẹ́ẹ̀ni mo fẹ́ sọ̀rọ̀ Agro Rangers àti spẹ́ẹ̀dì. àti panápaná àti immigration. bẹ́ẹ̀ni. kìí ṣòṣèlú. sára wọn ni yín ni. dákun ọ̀rẹ́ mi Arẹ́gbẹ́ Ọ̀yọ́ mi ń jìyà arú nǹkan báyìí gbé wá fún mi Ọlọ́run fi gbé wá. ṣẹ́ẹ̀sì ń tọpinpin iṣẹ́ wọn. tó fi dùn ní àárọ̀ yìí mi ò fi bẹ́ẹ̀ lẹ̀ torí pé kí ní ṣẹ́ẹ̀dì tí ẹ ti ń agbóhùn táwọn ti máa jókòó ní àpò ara mi mo fi kọ́. a tún gbọ́ pé ẹ̀ ń ṣe àwọn pírójẹ́ẹ̀tì kan bíi 7 million kankan. 75 million. àpò mi mo fi ń kọ́. fún iṣẹ́ pírójẹ́ẹ̀tì ìjọba àpò yín lẹ̀ ti rí òṣìṣẹ́ ìjọba nìyí àbí ẹ̀ ń pa àpapín owó epo látòkè torí gbẹ̀ ti mọ àwọn mínísítà ẹgbẹ́ ìjìnà síbi tí wọ́n ti ń pín. náírà ẹyọ kan federal government tàná àti tòní kọ̀ọ̀kan Dáúdù lọ́wọ́. irọ́ ó lè gbàgbọ́ mí ìdọ́dọ̀ yín kọ́mọ jẹ́ tààrà. kò sí ẹ̀ka kankan tọpamọ́ mọ́ ọ̀nà mẹ́ta náà wọ́n ti pínwó alága kanṣu Ọ̀yọ́ state government àtàrí orílẹ̀-èdè. gbogbo 75 million tẹ́ rí ni ó lè jàǹfà ní Ọ̀yọ́ àgbẹ̀ ní mí. ọ̀dà ìṣòwò. aago ti lu ìròyìn lókùtà àkàbà ìwákàtí kan ní ààyè tó sì wà fún wa ṣùgbọ́n ẹni abá fún láǹfààní kọ́mọ́sílò 09069756740 gbólóhùn kan kí àwọn èèyàn lè mọ̀ pé kì í ṣe pa rìkọ́ọ̀dù ẹ̀ bí à ń ṣe live ni ẹ̀ ló ẹ kúrọ̀lẹ́ ó kọ yín ibi ẹ ti pè wá. ọ̀gbẹ́ni ọládòkun olùsọ̀rọ̀ ìbíyèsí láti jóbélé. ẹ ṣe ìbéèrè yín tààrà. kò rẹ́ bàjẹ́ fún wọn. àmín. wọ́n tí a ṣe nínú kírísítẹ́nì lè ní muslim. bàbá ìdí ẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ tó pọ̀ gan-an wọ́n dẹ̀ ràn èèyàn lọ́wọ́ tó kírísítẹ́nì muslim alájí ìrógùn rẹ́ bàjẹ́ fún pásítọ̀ ní sọ̀rọ̀. ẹ ṣe pásítọ̀ ti ń sọ̀rọ̀ pásítọ̀ pọ̀ lọ́wọ́ wọn àmọ́ wọ́n ti mọ̀ pẹ́yìn náà ni ẹni ẹlòmíì ìṣẹ́jú kan ẹni ó bá ti múrú kan ti gbọ́n ọbẹ̀ ládùúgbò yìí ọ̀dà gbogbo iṣẹ́ ló lófin àti ń tẹ báàbò àyà yẹn kò sì ní í dà bẹ́ẹ̀ ojúkojú òun ló kọ ètò ìwákàtí kò tó a tún gbé èèkàn lùmíì náà wá ó ṣeé ṣe ká padà gbé
Imam Daoud gungun wa lórí ètò ìláwọn míì tí àráàyè tọrọrọ spẹ́ẹ̀dì ń bẹ ń bẹ ọ̀rọ̀ spẹ́ẹ̀dì ń bẹ ń bẹ dáadáa àtàwọn podcast kan tí Alhaji Igi Ogun máa ń sọ tó máa ń faraya àwọn ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ nínú kúlà àríbi sí gẹ́gẹ́rẹ́ débi ọ̀jáde ẹ jẹ́ ń dìde lórí ètò ló kọ Ṣẹ́gun Òkédèjì Gíwá wa Ilésànmí Ọmọ́táyọ̀ olùamójú ẹ̀rọ Pétérù Apẹja ènìyàn ó ṣe alákìtàn ó wà pẹ̀lú mi látàárọ̀ ó jẹ́